torí tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. Kí lorúkọ yín? Orúkọ mi ni Omidan Hidayat Abdulgani. Ẹyọ kan lẹ máa mú. Bá mi yọ òkè yẹn. Ẹ pẹ̀lẹ́. Ẹ kà sókè, ẹ má pa lẹ́kún. Òṣùpá là ní kó gùn. Ṣé kí n kà fún yín? Ẹ kà fún mi. Ó dáa, ó sọ pé òṣùpá là. A ní kò gùn. A ní kò gùn. Ṣé a fẹ́ mọ̀ Ọlọ́run ni àbẹ́ ẹ̀rọ Ọlọ́run? Ẹ mọ̀ òṣùpá là ní kò gùn bá mi yọ. Ó sì kì í síbẹ̀. Ṣé ẹ ti lọ́kọ? Mi ò tí ì lọ́kọ bọ̀ mi ò wá ọkọ. Bá mi yọ bọ̀ tiyẹn.